Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. A kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tí à ń jẹ́ olóòótọ́ èèyàn tọ́lọ́hun ò sì kádàrá ká máa bẹ nínú alábòsí. Ọlọ́hun ní jẹ́ kí ó bàjẹ́ fún wa. Ṣé rí mo rí àwọn oríṣiríṣi àfáà tí wọ́n ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí ìmáàmù wa ṣe láti àárọ̀. Àmọ́ mo wá rí bàbá kan ó ń pè ní kò gbádùn, torí a gbọ́dọ̀ pé yẹn ní kó máa gbádùn mọ́, kò gbádùn ni, àáfà kò gbádùn ni. Téèyàn bá ti rí ìṣọwọ́ wí láwà ní ẹ̀ náà á mọ̀ pé kò gbádùn. Ẹ̀yin náà ẹ gbọ́ wèrè tó ń sọ. Nígbà táwọn èèyàn sẹ́ndì fídíò yẹn sí mi, mo kàn ń gbọ́ ní pé arákùnrin yìí ṣé àwọn ará Ògbómọ̀ṣọ́ ṣé wọ́n ń ṣàṣì ni? Bí wọ́n bá fẹ́ fi èèyàn wé tí ọ̀dà Ìmáàmù Tọ́líà, ìwọ kẹ́ ló di sáàfù kí wọ́n fi wé tí ọ̀dà. Inú ẹni tí wọ́n ní kò gbọdọ̀ jẹ ìmáàmù ìní ẹ̀ tó bá jọ máa lè, àwọn ẹbí rẹ̀ ń pè ọ́ lọ́ máa lè. A sì nílẹ̀ ṣẹ̀ríà ni, ó yẹ kí wọ́n ti pé kọ́ lọ́rọ̀ orúnkúnlé. Ṣé iná ti gbọ́? Ẹ ti rí i pé eléyìí ò gbádùn. Àmọ́ ṣé rí ohun tèmi kàn fi rí sí ọ̀rọ̀ ẹ̀? Ó ní pé àáfà olórin ó kọ ẹsẹ̀ orin méjì kan tí mo fẹ́ fi bá bàbá yìí sọ̀rọ̀. Bàbá, mo fẹ́ kó o máa gbọ́ ọ̀rọ̀ mi níbi tó o bá wà. Gbogbo ẹ̀yin náà tí ẹ bá jẹ́ fáǹsì ẹ̀ àbí kẹ́ ẹ bá wa ṣí ẹ̀ kó kan ídíọ̀tì bàbá yìí lára, tó ídíọ̀tì lèmi kà á sí. Àáfà ní ànútùkù zéínú wàsúkùtù sàlámọ́tù fàìzà nà tọ́kítà fàlàtàkùnù mìǹkẹ́sírù. Faiza nà tọ́kítà fàlàtàkùn mìǹkẹ́sírù. Àáfà ní ànútùkù zéínú, kéèyàn ó sọ̀rọ̀ ẹ̀ṣọ́ ni o. Bàbá kò gbádùn bó ṣe ń sọ̀rọ̀ yìí, ẹ̀ṣọ́ ni. Ó mọ oríṣìí tó fi jẹ́ṣọ́, Ọlọ́run fọ́ wọn kan lẹ́nu tí wọ́n lè fi sọ̀rọ̀. Làáfà ṣe ní ànútùkù zéínú. Ó wá ní wàsúkútù sàlámọ́tù o, àmọ́ bàbá tó bá lè dákẹ́ jẹ́jẹ́ àlàáfíà ní fún ẹ. Ó sàn ju bó ṣe sọ̀rọ̀ tó wá yẹ̀yà rẹ̀ lórí social media yìí lọ. Ó mọ orísìn. Ó ní fàìsà nà tákítà fàlàtàkùn mìǹkẹ́sírù. Ó wá gbọ́, tó bá wá fẹ́ sọ ọ̀rọ̀, ṣe ọ̀rọ̀ ẹ ní ṣókí. Má sọ ọ̀rọ̀ tó máa pọ̀ rẹpẹtẹ gígígígígí. Ó mọ orísìn tí mo fi sọ̀rọ̀ yìí ní wípé tó ń sọ yìí defamation of character ni. Àkọ́kọ́, kó o máa pe ìmáàmù Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Tọ́lẹ̀ àti Yunus, kó o máa challenge wọn. Who are you? Ṣé o mọ̀ pé bó ṣe sọ́njọ́ kìíní nìyẹn ń jọ́ tí wọ́n ṣe wáàsí lórí pé kára mọ́tò fún àfà, kára mọ́tò fóbì, tó o ṣoṣù ká bí oṣù kó lórí ibú tó o jáde ńgbà náà. Ṣé o mọ̀ pé ńgbà náà ńgbà tó máa sọ̀rọ̀ ṣe ló padà jáde tó o ṣe fídíò tó padà fi bẹ̀ wọ́n. Lẹ́yìn yẹn, màá wá sọ àwọn ọ̀rọ̀ kan tí ídíọ̀tì yìí náwọn wà wèrè tó ti wù sẹ́yìn. Nígbà tí ẹni tó ń sọ̀rọ̀, ṣe rí wèrè tó ń sọ̀rọ̀ fatafata ìbàbá ídíọ̀tì tó wé òṣùká lórí, adẹ̀sọ fún ẹ pé kó o wé kó o tú láwà ní kúrò lórí àwọn èèyàn rẹ̀, àwọn olóríire ẹ̀dá bíi bàbá wa Lábìbù, bàbá wa Lágbàjì, àwọn bàbá olóríire ni wọ́n ń wé láwà ní, kì í ṣe olórí ibú bí irú tiyín yìí, kì í ṣe ẹlẹ́bọ bí irú tiyín yìí. Nígbà tí ìwọ bàbá yìí wá jáde tó ń sọ̀rọ̀, ṣó o ti gbàgbé pé níjọ́ tí bàbá tí ó bí bàbá wa Yusuf Adépọ̀jù, bàbá wa Akadip, níjọ́ tí bàbá wọn kú, ṣó mọ̀ pé nígbà tí mọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ wà ń bẹ̀, ṣe ló ń sá fún mọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́. Màá sọ àkọ́kọ́ ni pé nígbà tó fẹ́ wá sókè níbi táwọn bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ jókòó, tó orí bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ lọ́ọ̀kan, ṣó mọ̀ pé ṣe ló sá padà sísàlẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, nígbà tí wọ́n fẹ́ lọ kírun fún bàbá tó bí bàbá wa Yusuf Adépọ̀jù nínú mọ́sálásí Akadip Mosque, ṣó mọ̀ wípé nígbà tí bàbá wa ìmáàmù gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ ń bọ̀, bó o ti rí wọn báyìí ó sá lọ ní o. Ó mọ̀ pé ò bá wọn kírun sí òkú yẹn lára nínú mọ́sálásí yẹn. Ẹlẹ́ẹ̀kẹta, nígbà tí wọ́n wá fẹ́ lọ sí wọn lórí ìtẹ́, ó fẹ́ sá lọ fún bàbá wa ìmáàmù ni wọ́n pàdé ẹ̀.
ní bàbá wa mọ́ọ̀mù Ògbómọ̀ṣọ́ nígbà tí wọ́n wá pàdé ẹ̀ tí ó mọ̀ pé ṣe ló bẹ̀ wọ́n àánàkúnmùlà bàbá wa mọ́ọ̀mù Ògbómọ̀ṣọ́ ń sọ fún ẹ̀ ń bẹ̀ náà pé tó o bá fẹ́ ṣe wáàsí tiẹ̀ àwọn ṣe wáàsí tiwọn ni o ò ní ìdá tí máa mention àwọn lórí wáàsí ẹ̀ pé ṣé o mọ̀ pé defamation of character nìyẹn tó wọn bá sùn ẹ sí court ṣé o mọ̀ pé ò ní bọ́m̀bẹ̀ ó mọ tó sọ́njọ́ náà pé ṣe ló ń bẹ̀ wọ́n pé bàbá ẹ má bínú àánàkúnmùlà ẹ má bínú ló sọ́njọ́ náà now ó wá padà sílùú ẹ ó wá ń sọ wóróworó lẹ́nu sí bàbá àmọ́ níwọ tó ń bẹ̀ ní kọ̀rọ̀ ìwọ náà mọ̀ pé òun bẹ̀ bàbá yìí ní kọ̀rọ̀ ni ó wá ń jáde nítorí pé bàbá wa àmọ́ Ògbómọ̀ṣọ́ ń sọ wípé kí àwọn ọmọ bàbá Muyideen Bello kí wọ́n mójútó iṣẹ́ bàbá wọn kò sẹ́ni tí ò lè ṣe wáàsí lórí ẹ̀ now nígbà tí gbogbo yín wá ń jáde nísìnyí tẹ́ ń sọ pé tí mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ ṣe kò dá olórí ibú ọwọ́ ara yín torí ẹ̀ gba pé ká máa tiẹ̀ pe ọ̀rọ̀ sọ fún yín mọ́ olórí ibú ọwọ́ ara yín nígbà tí ẹni ó tì mọ́ ẹ̀wọ̀n ní Ìlọrin yìí ta lọ lọ́hùn. ẹ gbé lọ tẹ́ ẹ sọ fún àwọn fọlọ́wọ́ yín kó mọ gbókun lọ tẹ́ kó lọ mọ sùn kún wọn lófò ìsìn awo náà sòkú bàbá o òkú awo ni wọn ò síbi tó jò tí nípa tó rùn nípa ẹgbùn tán sí bàbá sí ìsìn awo náà sí bàbá táwa sọ pé àbá tẹfá wọn ni àbá ò tẹfá ó wà tẹfá kò tẹfá èmi ò mọ o ṣùgbọ́n sí tán sí bàbá ìsìn awo ni. tó sọ pé bàbá wa Muyideen Ajani Bello ní wọ àlìjọ́nnà àríwèrè yín kó jáde kẹ́ ẹ lè wo àbòsí mùsùlùmí sí mùsùlùmí nígbà tí olórí ibú kan náà jáde tó bẹ̀rẹ̀ sí ní gbé bàbá wa Muyideen Ajani ṣépè lórí social media wèrè ara yín ò jáde. Ikú òjijì ti pa bàbá Ajani Bello ikú Ọlọ́run kọ́ ikú òjijì ni gbogbo ẹ̀dá tó bá ti ń gbógun ti ẹ̀sìn bí gbogbo ṣe máa kúkú òjijì nìyẹn mẹ́ṣẹ̀ wáyé nọ́lẹ̀ lọ Muyideen Ajani Bello ní kúure bàbá Muyideen Ajani Bello ní súnre gbogbo bí tẹ bá wà báyìí Ọlọ́run ní dẹ́lẹ̀ rẹ fún yín níbi tẹ bá kú síbà àlùjọ náà bá kò ní súnmọ́ yín. ṣé àmọ́ iye oníṣẹ̀ṣe tó ń sọ̀rọ̀ sí bàbá Muyideen Bello tó ní Ọlọ́run ó ṣe ó kú o gbogbo yín yóò jáde Ìmáàmù Ògbómọ̀ṣọ́ tún bọ́ sórí múbàrí pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ wípé tẹ́ ẹ sọ̀rọ̀ aburúkú sí bàbá wa Muyideen Bello wọ́n tún gbé wọn ṣépè àbátíyàdá lórí múbàrí. ó wá ní kódà àáfàá lágbájá gan náà ọ̀rọ̀ ọ̀run àwọn náà sọ báyìí ó fọ̀rọ̀ tiẹ̀ ṣẹ̀rí kò fún ẹ lépè. mo wo prógráàmù ọ̀gbẹ́ni kan tí wọ́n tì mọ́lé ńlọrin jẹ́ èlò táwọn barista us imam tí wọ́n gbẹ̀bẹ̀. mo ń wo ọjọ́ kan ní péjì ẹ̀ mo wò ó fún bíi more than 1 hour èmi ló sì ń bú tọ́lẹ̀tì ayílára tọ́lẹ̀tì ayílára tọ́lẹ̀tì ayílára eegun ayílẹ́rẹ̀ tọ́lẹ̀tì ayílára eegun ayílẹ́rẹ̀ wọ́n sì ń ṣe alhamdulilayi 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 rabbil alamin. ṣé irú tiẹ̀ wá gbọ́dọ̀ máa ń yìn mí torí ẹ̀ gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ ẹ bú Alhaji Muyideen Bello ẹ ṣeun ẹ̀yin lẹ jẹ́ ká mọ̀ pé ní Ọlọ́run ni ẹ lẹ jẹ́ ká mọ̀ pé ní Ọlọ́run ni ẹ ṣeun bẹ́ẹ̀ bú wọn bá kùtẹ́ ẹ̀bà tó bú ẹgbòdì bẹ́ẹ̀ bá bú wọn sóbi adáyé ẹbú wọn dáadáa ẹ wọ́n nǹkan bí wọ́n ti máa bú àwọn èèyàn Ọlọ́run àná Muhammad sàṣẹ́là ẹgbẹ́ nìkan ló sọ pé tábàlákà ya Muhammad òun ṣẹ̀ṣẹ̀ lẹ́ni tó wí bẹ́ẹ̀ njọ́ náà lọ́hùn pé kò ní dáa fún wọn Muhammad lẹ́nu tí ẹni Ọlọ́run má jẹ́ ń bú ànábì láyé mi mo rọ́ wá sí arìndín ní òkìyà rẹ̀ lè pọ̀nù sáré Ọlọ́run sì ní tabbat yada abi lahabin wa tabba ewu àbúlà àbí tó ní òní dáa fánàbí kò ní dáa fún ọ kò ní yí ọ má agná anihùmá lòwúwà má kàsábà gbogbo ń tó kójọ láyé gbogbo dúkìá tó ní àtọmọ tó tara rẹ̀ jáde torí pé má kàsábà ló náà gbogbo wọn ò ní jèrè wọn ò sì ní jẹyàn. sayasla naran dhata lahab àti wọ àtàwọn kìnnì ẹjọ wọ náà iná tó ṣe dèdí orúkọ rẹ̀ abúlàábì àti náà láàbì lọ́wọ́ rọmọdá àtúwù àti ìyàwó rẹ̀ kó bá yàwó bóyá Ọlọ́run ti yàwó tẹ́lẹ̀ kó mójú kò fún ìyàwó rẹ̀
bóun ti kó bá gbogbo àwọn ọ̀ràn rẹ̀ nu ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bú Alhaji Muyideen Bello pátá tàbá tí àdá Ọlọ́run ti fèsì ilẹ̀ fún yín bí ò ṣe ní dá fáwọn tí wọ́n bú àná mi ò ní dá fẹ́yìn náà ojú bẹ́ẹ̀ lọ ẹ̀kọ́ ti yé mi bí a ti wí títí iṣẹ́ láti wí. tí wọ́n fi kí bàbá wa Muyideen Bello júgbà mí tì fún yín o pé yín wá jáde síta rí gbogbo yẹn tànà Ọlọ́run ẹjọ́ ń jẹ lórí ewé ni torí tí ìbá ń ṣe bẹ́ẹ̀ jáde lórí yẹn àwọn àfáà burúkú tí wọ́n ń sọ̀rọ̀ burúkú lẹ́yìn ikú bàbá bí ó jáde ńgbà náà ó wá jẹ́ pé nítorí pé Ìmáàmù Ògbómọ̀ṣọ́ advice yín lásán ìyẹn ni gbogbo yín wá torí ẹ̀ jáde ní olóṣùká tí ń pì yìí torí ẹ̀ ti dàrú yìí òun náà wá ń jáde ẹ wo bó ṣe ń ṣe gígígígí tó wá ń lẹ́nu ó ń la ẹnu mọ́rọ̀ ó wá ń play wèrè kíní kan ẹgbọ́n tó sọ kí ni tí Ìmáàmù sọ tó burú tó bá jẹ́ lòmíì ló sọ ṣé gbogbo yìí máa jáde ṣé bàbá wa Muyideen Bello wọn sọ ètò jù bẹ́ẹ̀ lọ síjọba ṣèjọba torí ẹ̀ sọ̀rọ̀ ni ṣé bàbá wa Muyideen Ajani Bello wọn sọ ètò jù yẹn lọ sáwọn èèyàn wípé ẹ̀yin ọmọ bàbá yìí mo sì wo wá sí wọn kan tó ń sọ pé ẹ̀yin gbogbo rádaràda tẹ́ ẹ̀ ṣe níbi òkú yìí àdánwò ni fún Ìmáàmù expect kí Ìmáàmù ó máa fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ fún yín àwọn Ìmáàmù tòní ti kọjá ti tàná tí wọ́n máa ń fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ Ìmáàmù tèní bọ́rọ̀ bá ti rí ni wọ́n ti ń wí Ìmáàmù ò gbọ́dọ̀ ṣàbòsí Ìmáàmù gbọ́dọ̀ sọ̀rọ̀ tó wà nù Kùránì tó wà nù tírà ni ẹ̀yin lẹ máa wá gbà ibi tẹ́ ẹ bá ti ń bá ń dẹ́ṣẹ̀ mbẹ̀ lẹ máa lọ túnṣe bí mo ṣe wà nínú ẹni tó láìkó orin ní gbígbọ́ ni mo wà mi máa ń gbọ́ orin gan mi dẹ̀ mo máa ń gbọ́ orin o but nígbà tá a ti ń gbọ́ wá sí so kò gbádùn àáfà kò gbádùn o ò lè gbádùn láéláé pẹ̀lú ọ̀rọ̀ burúkú tó sọ yìí ìwọ kan náà ló kọ máa bọ́ síta wórówóró wa máa sọ nítorí pé o sáfẹ́ jẹun o wá ń pariwo kiri orí social media ta ló mọ̀ ẹ́ rí pẹ̀lú òṣùkà wèrè tó rù sórí ìwọ ìdíọ̀tì òpònú yìí jáde nítorí ẹni tó gbé bàbá ṣépè pé wọn ò ní wà lìjọ náà o gbọ́dọ̀ má jáde lórí Ìmáàmù torí tí wọ́n sọ yìí tó bá já sí pé lóòótọ́ ẹ̀ ń ṣe alábòsí èèyàn tó bá. ẹ gbé lọ tẹ ẹ sọ fún fọlọ́wọ́ ayé kí wọ́n gbókun lọ tẹ kún lọ́mọ sùn kún wọn lófò ìsìn awo náà sì kú bàbá o òkú awo ni wọn ò síbi tó jò tí nípa tó rùn nípa ẹgbùn tán sí bàbá sí ìsìn awo náà sí bàbá táwa sọ pé àbá tẹfá wọn ni àbá bò tẹfá ó wà tẹfá kò tẹfá èmi ò mọ̀ o ṣùgbọ́n sí tán sí àbá ìsìn awo ni. Girls boy ẹ̀ńtọ́ lọ́hùn ò tí ì mú kó tí ì lè da ikú òjijì ti pa bàbá Ajani Bello ikú Ọlọ́run kọ́ ikú òjijì ni gbogbo ẹ̀dá tó bá ti ń gbógun ti ẹ̀sìn bí gbogbo ṣe máa kú kú òjijì nìyẹn bẹ́ẹ̀ ṣe wà yẹn nọ́ọ̀lẹ̀ lọ Muyideen Ajani Bello ní kúure bàbá Muyideen Ajani Bello ní súnre. ajá sí pé lóòótọ́ tọ́ lọ́hùn tànábì lẹ́gbẹ́ dání gbogbo ìtẹ́ ẹ̀ sọ yẹn rọ́dọ̀rọ̀dán ni kọ́lọ́ máṣáláì dúró ti wà bàbá ò takò yín wọ́n ń sọ fún yín pé ẹgbẹ́ṣẹ́ bàbá dọ́wọ́ ni èèyàn lè advice èèyàn bàbá náà sì ń sọ ń bẹ̀ náà pé àwọn náà jòkújòkú làwọn náà kọ́lọ́run kó ṣàforíjì fáwọn náà so kí wàá ní problem yín Ọlọ́run ní jó bàjẹ́ fẹ́ ní kankan wa kò gbádùn o ò lè gbádùn láéláé sálámù alaykum.